ẹ̀yin ènìyàn mo kí wa nílé lóko níbikíbi tí ẹ bá wà nílẹ̀ lórílẹ̀ alààyè tí ẹ ti ń gbọ́ mi lọ́sàn-án yìí ẹ káàsán ẹ kú dédé àsìkò yìí. Ẹ ò ní bínú fún alákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ tọrọ àforíjì lórí àwọn olólùfẹ́ wa. Mo rí àtẹ̀jíṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé wáì tí mo ṣe ń gbé fídíò arákùnrin yìí wá. Ẹ̀yin ènìyàn wa ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ẹ bá wa gbà bẹ́ẹ̀ ni ẹ gbà wá bá a ṣe rí. Irú àwọn ènìyàn bẹ́lẹ̀ yìí a nílò láti máa dá wọn lóhùn. A nílò láti gbé ojú wọn fún aráyé kí wọ́n rí wọn. Ara àwọn ọ̀tá tá a ní nílẹ̀ Yorùbá ni eléyìí tó dájú. Ara àwọn ọ̀tá ara àwọn ọmọ àlè tá a nílé eléyìí. I'm not sorry to say it. Torí pé mo pè ẹ́ mo bá ọ sọ̀rọ̀ lórí fóònù. Yes. And I'm not me ò expect kó máa go to this length. Ó dẹ̀ ti rí bó ṣe rí yẹn. Lóòótọ́ àjọ wá ní agbègbè kan láti wá lákòókò. Bẹ́ẹ̀ ni. Ó ti rí bó ṣe rí nsìn. Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń sọ sí olóyè Ìgbòho. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí arákùnrin yìí ń sọ sí ọba Ọ̀wọ́ Adé Aláàfin Ọ̀yọ́. Ẹ gbọ́ ohun tó ń sọ tó ní to hell with Olúgbọ́n of Olúgbọ́n. Ẹ gbọ́ ohun tó ń sọ sí odidi ọba wa àwọn first class ọba wa. Ẹ̀yin ènìyàn mi èmi á fẹ́ kẹ́ máa bá mi dá lóhùn bí ẹ ṣe ń fẹ́ ní orí comment section. Ẹ jẹ́ ká gbàgbé nípa à ń promote or no promote, let's forget about that. Ẹ jẹ́ ká dá lóhùn torí Bible ní ká má dá ṣèrè lóhùn. Ó ní ṣùgbọ́n ká dá lóhùn torí kó má rò pé òun ní ọgbọ́n lójú ara òun. Irú ènìyàn irú òsínwín bí irú èèyàn bẹ́lẹ̀ yìí a nílò láti dá ọ lóhùn. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ ẹ gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu. Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ rádaràda pé àwọn ọmọ Ilé Ifẹ̀ inú wọn ò dùn. Nítorí àwọn nǹkan tó ṣẹlẹ̀ nípa ogun Mọdákẹ́kẹ́ ìwọ ló fẹ́ wú síta ọ̀rọ̀ tó ti lọ ọ̀rọ̀ tó ti parẹ́. Ọ̀rọ̀ tó ti lọ tó ti dohun gbàgbé ìwọ fẹ́ wú síta. Ó ní àwọn kan wà tí inú wọn ọ̀dọ̀ ẹni tí náà ò bá dùn kó lọ láṣúgà kò jù bẹ́ẹ̀ lọ. A rí àwọn ọmọ Ilé Ifẹ̀ tá a jọ ń ṣe pọ̀ nínú Yorùbá Nation tó ń gbà fún olóyè Ìgbòho 100%. Ọmọ borí owó mídíà ọmọ Ilé Ifẹ̀ ni ó dupájúṣẹ̀ fún olóyè Ìgbòho. Àìmọye irú wọn bẹ́yẹn. Kí ni títí ẹ pẹ̀lú ọba Ọ̀ọ̀ni tó gbé sórí? Ṣé wọ́n la gbẹnusọ fún Ọ̀ọ̀ni ò mọ̀ ẹ́ rí? Ṣé wọ́n la gbẹnusọ fún Ọ̀ọ̀ni? Bẹ́ẹ̀ ṣe máa ń dá wàhálà ńlẹ̀ kò ju eléyìí lọ. Bẹ́ẹ̀ ṣe ń dá wàhálà ńlẹ̀ kò ju eléyìí lọ. Àwa wà bí láti máa dá ọ lóhùn tó bá bọ́ síta nígbà 20 a ò máa bọ́ síta fún ẹ nígbà 30 tí màá máa dá ẹ lóhùn. Ayé kò tọ́. Ọmọ àkókò ní ọmọ àkókò lèmi náà. Bẹ́ẹ̀ ni àjọmọ́ra wa ni. Ìwọ ń sọ̀rọ̀ sí olóyè Ìgbòho pé wọ́n fẹ́ ṣe rally oníwàá pé ọba ṣé oníwàá text message wà látàlá o fẹ́ you want to wà disgrace ara gbogbo àwọn ọba ẹ̀ pápátá ni a máa lọ visit ní kọ̀ọ̀kan a dẹ̀ máa padà wá jíṣẹ́ fún ẹ. Wà á dójú ti ara ẹ bó ti jẹ́ pé ò ní làákàyè pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ. Ẹ ló máa ń dá wàhálà sílẹ̀ bó ṣe ń bẹ̀rẹ̀ náà lélẹ́yìí. Ẹni tó bá ní abẹ́rẹ́ ajá kó mú un so torí ajá ta ní sílé ti ya dùgbòlúgí. Ọ̀ọ̀ni ní abẹ́rẹ́ ajá kò yún mi ajá kì mọ́ ní sílé ó ti ya dùgbòlúgí. Ayé kò ń tọ́ TV ti ya dùgbòlúgí ẹ mú so ẹni tó bá mọ̀ ẹ mú so eléyìí ti ya dùgbòlúgí. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́n tó ń sọ lẹ́nu ká tó tẹ̀síwájú lórí ẹ̀ lóní mọ́ńbé. Ẹ lè dá ṣe nǹkan without Ọ̀ọ̀ni ni kí lẹ fi Ọ̀ọ̀ni pè? Tẹ́ ẹ bá lọ tọrọ àforíjì nílé Ifẹ̀ yẹn tẹ́ ẹ bá lọ tọrọ àforíjì nílé Ifẹ̀ ẹ mọ̀ pa ìrẹ́ oró yín sínú. Lóòótọ́ ẹ̀kọ́ táwọn DSS ṣe fún yín kò dáa o. Ọmọ ni ò ní ṣe dìbẹ̀bẹ̀ káfílẹ̀kẹ̀ sí ìdánmọ̀ ẹlòmíràn. We against nǹkan tí DSS ṣe. Against ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí pé ẹ dìde ẹ wá lẹ fẹ́ ṣe rally. Àbà mi rò bóyá kó ti ọ̀dọ̀ yín jáde. Ọ̀tẹ̀ lẹ kó jọ síbẹ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe wálé ọ̀tẹ̀ kí ló dé tẹ́ fi dé ọ̀dọ̀ Ọ̀ọ̀ni? Ẹ dé ẹ pé Ọ̀ọ̀ni òsínlé kí ló dé tẹ́ fi. Mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín wọ́n lẹ́ni tó bá fa gbùrù àfà àbí bẹ́ẹ̀ kọ́. Èmi náà ní territory. Wọ́n ò lè máa ṣe nǹkan kí wọ́n left territory mi behind. Kẹ́ wá fi pé èmi náà máa wá fi ọwọ́ lérán èyí wà dákẹ́ kò ṣeé ṣe kò possible. Ó yé yín nísìn. From the beginning mo fẹ́ béèrè kan. Ṣé Sunday Ìgbòho ṣó ní ìfẹ́ ọmọ kóòtù òjíire? Ẹ kọ́kọ́ digest ìbéèrè yẹn.
ǹjẹ́ ó ní ìfẹ́ ọmọ kóòtù òjíire àbí ìfẹ́ àwọn Yorùbá ló ní ìfẹ́ ló ní? Ìyẹn àwọn Yorùbá tí mo sọ, Ọ̀yọ́, Ìgbòho, Ṣakí, nǹkan kan wọ̀nyẹn, àwọn ní Yorùbá tí mo sọ. Tẹ́ bá wá sọ pé ó ní ìfẹ́ ará ìlú, Oòduà nation tàbí Yorùbá nation, ṣó òun ló wà lọ́kàn Sunday Ìgbòho tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ìgàngán lọ́hùn ní Ìgbòho nǹkan kan lọ́wọ́ yẹn, Fúlàní ń disturb wọn lọ́hùn, òun ni Sunday Ìgbòho lọ síbẹ̀ lọ rescue wọn. Ó yẹ yín nìsín, torí pé òun náà láwọn nǹkan baba ńlá wa náà ó ní lára, ó lọ síbẹ̀ láti lọ assist wọn. Ṣùgbọ́n kò ní sọ́kàn wípé bóyá depart or depart. Ẹnu ìgbà tó lọ ṣe tí fídíò yẹn circulate, ó làwọn bàbá bá ń dá Akíntóyè nǹkan kan tí wọ́n pè tí wọ́n gbé mọ́ra, okay, jẹ́ ká create kìíní. Nígbà tí wọ́n dẹ̀ create ẹ̀, nígbà tó dẹ̀ lókè o wá support wa torí kìíní ti ń lọ tẹ́lẹ̀, nígbà tó dẹ̀ ń lọ kò sẹ́ni tó sọ wípé Yorùbá nation kọ́ is Oòduà nation tàbí Oòduà republic. Wọ́n lọ bá Ọọ̀ni nígbà yẹn. Torí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé Ọọ̀ni ò support Yorùbá nation ṣùgbọ́n wọn ò mọ ìdí ẹ̀. Wọ́n lọ gbé struggle yìí bá Ọọ̀ni. Ọọ̀ni dẹ̀ fún wọn ní ìmọ̀ràn, Ọọ̀ni dẹ̀ sáyẹ̀nsì, ìyẹn ní Oòduà republic. Kódà flag méjì ló wà ńgbà yẹn. Ìkan wà tó jẹ́ tó ní red tó ní bíábí green kankan tó ní lára báyìí torí olókun wà láàrin ẹ̀. Èyí tó Ọọ̀ni approve nìyẹn. Wọ́n kúrò lọ́dọ̀ ni wọ́n ó ṣùgbọ́n wúre fún wọn ṣe gbogbo ẹ̀ wọ́n kúrò ńbẹ̀. Kò ju bí èèmọ̀ tiẹ̀ tó ń ṣe rally káàkiri lakùndédé rí another flag tó ní green the white bàtàn tó wá gbórí olókùn tó wá ní star báyìí wọ́n bá ní Yorùbá nation. Yorùbá nation nǹkan tẹ́ gbé lọ sọ́dọ̀ ní ọ̀tọ̀, èyí tẹ́ tí wá padà tí wá lọ create lẹ́yìn ẹ̀ ọ̀tọ̀. Ta ló fún yín ní ìmọ̀ràn láti jẹ́ Yorùbá nation? Ẹ jẹ́ Yorùbá nation tán láwọn Muslim tí wọ́n ń disturb yín again wípé orí olókun o ẹ tún nílò láti yọ kúrò mẹ́ káwọn lè support yín fully. Ẹ wá lọ ní o support yín ìgbẹ́ngbà tí àgbà bá yín sọ̀rọ̀ yín jẹ́ tẹ̀lé ọ̀rọ̀ àgbà. Ìyẹn ní tí mo tún fẹ́ sọ o, ẹ wá tún wá gbọ́ mi. Ìgbòho ó wà láàrin Yorùbá nation ní ìgbà yẹn, kò sí ní mind ẹ̀ tẹ́lẹ̀. Gbogbo bí wọ́n ṣe ń ṣe struggles wọ́n ṣe gbẹ. Ìjẹ́ Ìgbòho lọ campaign, ìjẹ́ ó lọ fún rally ní Ilé Ifẹ̀ kò lọ. Ṣé rí kíkiní tó lè ṣe é ṣe Sunday Ìgbòho nílò láti lọ tọrọ àforíjì ní Ilé Ifẹ̀. Reality mo sọ fún yín yẹn o, mi ò ń ṣọmọ Ifẹ̀ o, I am from Àkókó, ọmọ Àkókó òun ni mí, mi ò ń ṣọmọ Ilé Ifẹ̀. Èkìtì, Ondo state, gbogbo lọ́balọ́ba tó wà ń bẹ̀ ẹ̀yàn ni wọ́n wà o, kẹyà tètè mọ̀. Gbogbo nonsense tẹ́ ń ṣe lókè ń bẹ̀ yìí tí Muslim ń dà tó ń dàrin irú, we don't do that lérí ọ̀dọ̀ wa. A dúró lórí òfin àti ìlànà táwọn alálẹ̀ wa tí wọ́n là sílẹ̀ fún wa. Ó yé yín báyìí. Sunday Ìgbòho ó nílò láti lọ tọrọ àforíjì ní Ilé Ifẹ̀. Màá sọ ìdí fún yín. Ìgbà ogun Modákẹ́kẹ́ stroke Ilé Ifẹ̀, ipa àwo ni Sunday Ìgbòho kó níbi tí Modákẹ́kẹ́ àti Ilé Ifẹ̀. Ṣé bí Aláàfin ó pẹ̀lú àwọn tó háyà Sunday Ìgbòho láti lọ bá Modákẹ́kẹ́ láti lọ support Modákẹ́kẹ́ against Ifẹ̀. Ẹ wo bọ́n ṣe pa àwọn ọmọ Ilé Ifẹ̀ ńgbà yẹn. Ìgbà tó gun Ifẹ̀ bẹ̀rẹ̀, Sunday Ìgbòho ó tún ní láti máa lọ sí ọ̀dọ̀ Kọ́lá Olótù. Ó tún ní láti máa sọ bẹ́ẹ̀ pé òun náwó òun kọ̀máàdì ìbọn. Ó kọ̀máàdì ìbọn dẹ̀ fi ń pa àwọn ọmọ Ilé Ifẹ̀. Agbára tó ní òfin wà nìkó kó pẹ̀tù sí áwọ̀ fún wọn. Bí àlọ́ bá lọ, àbọ̀ ń bọ̀ wá bá. Títí dì sí Modákẹ́kẹ́ wọ́n yìí pa ọmọ Ifẹ̀. Ẹ lọ sí ìgbèríko Ilé Ifẹ̀, Modákẹ́kẹ́ wọ́n yìí pa ọmọ Ifẹ̀. Wọ́n yìí pa. Ipa àwo ni Sunday Ìgbòho kó lọ́rọ̀ Modákẹ́kẹ́ àti Ilé Ifẹ̀, ẹ lọ béèrè lọ́wọ́ ẹ̀. From the beginning, Ọ̀yọ́ ò fẹ́ràn Ilé Ifẹ̀. Ọ̀yọ́ ò fẹ́ràn Ilé Ifẹ̀. Àwọn ló pa àwọn ọmọ ogun tí wọ́n support Modákẹ́kẹ́ láti bá Ilé Ifẹ̀ jà. Ṣé ẹ̀yin ò rí gbogbo behaviours Sunday Ìgbòho ni? Mo sọ ńjọ́ sí pé ọ̀tẹ̀ ti wà ńbẹ̀, ṣùgbọ́n ẹ believe me. Mo support Sunday Igboho 100% now. But ìgbà tí mo rí movement yẹ, mo rí pé ọ̀tẹ̀ ti wà ńbẹ̀ yẹn. Èmi ti send text message sí ọ lọ́wọ́, lẹ́tà yín yẹn kan reject ẹ̀. Tẹ́ ẹ bá mọ̀ mí dáadáa, ni ẹ má kàn tiẹ̀ worry. Èmi ti send kan reject lẹ́tà yín yẹn. Àbòsí wà nínú lẹ́tà yín, ẹ lè fẹ́ wá ṣe rally. Time yìí ni wọ́n ṣe rally. Kí ni rally yín fẹ́ dálé lórí ní time? Kí ló dálé lórí? We don't want rally. We don't want Yorùbá nation. Restructuring la fẹ́, stroke Oòduà nation. Nǹkan tá wá nìyẹn. Àwa rally yín Sunday Igboho, àwa ọ̀tẹ̀ lẹ fi kó rally yẹn jọ. Ọ̀tẹ̀ ni. Ọ̀tẹ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń rìn ọ̀dọ̀ ọlọ́pàá ìjẹ́ ti fìgbà kan lọ sọ́dọ̀ Olúgbò. Rí? Ní Ìlàjẹ lọ́hùn, ìjẹ́ lọ síbi ẹ̀.
ọba mélòó lẹ ti lọ sọ́dọ̀ ẹ̀ ní àkókò lọ́hùn? Mélòó lẹ lọ? Mélòó lẹ lọ kẹ́ sọ fún mi? Àwọn tẹ̀mí ṣaṣojú yín káàkiri yẹ pé wọ́n gbá àwọn èèyàn tó ń lu àwọn èèyàn ní tí wọ́n lu àwọn èèyàn ní jìbìtì káàkiri kọ́ ni. Ṣé bọ́n lu àwọn èèyàn ní jìbìtì káàkiri ni? Wòǹbìyà ìjẹkújẹ ṣe bọ́n ló kún àárín yín nínú Yorùbá Nation. Ọ̀pọ̀lọpọ̀ ló kọ́lé nínú Yorùbá Nation. Ọ̀pọ̀lọpọ̀ owó olówó, owó onírú, owó oníyọ̀, owó ẹ̀jẹ̀. Kẹ́ẹ̀mí má ṣòfò táwọn tó wà nílùú òyìnbó ń sẹ́ndì ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ fi kọ́lé tán láwọn ya fíìmù, àwọn ṣe bá, àwọn ṣe tọ̀hún, àwọn ṣe kùkù bàbá ẹ̀ sáàsùjọ. Ọ̀pọ̀lọpọ̀ fi owó Yorùbá Nation ó fi travel out now, ó fi kó family ẹ̀ travel out now. Ẹ ti today again láti wá máa gbára yìí. Ṣáláàfin ló fẹ́ gba Yorùbá Nation fún. Ọ̀hún ni ló rìn káàkiri nípa security team bí ó ṣe máa wà. Ọ̀hún ni ló announce ẹ wá lọ sọ́dọ̀ ọba orí ibú kan, ọba tẹ́ pé ẹ̀yìnkùlé palace ló yìí wà. Ìyẹn Olúgbọ́n òun náà wá sọ pé òun máa ń pe Aláàfin olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá, òun máa ń pe gómìnà Dàpọ̀ Abíọ́dún olórí àwọn gómìnà kìíní kan fi ẹṣin olórí tó hell with him and that olórí tó mention. Ẹrù bẹ́ẹ̀ lè dá ṣe nǹkan without Ọọ̀ni ni. Kí lẹ fi Ọọ̀ni pè? Tẹ́ ẹ̀ bá lọ tọrọ àforíjì nílé Ifẹ̀ yẹn, tẹ́ ẹ̀ bá lọ tọrọ àforíjì nílé Ifẹ̀, ẹ mọ̀ pa ìrẹ́ oró yín sínú. Lóòótọ́ ẹ̀kọ́ táwọn DSS ṣe fún yín kò dá o. Ọmọ ni ò ní ṣe dìbẹ̀bẹ̀ káfílẹ̀kẹ̀ sí ìjọba ẹlòmíràn. We against nǹkan tí DSS ṣe. Against ẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí pé ẹ dìde, ẹ wá lẹ fẹ́ ṣe rally. Àbà mi rò bóyá kó ti ọ̀dọ̀ yín jáde. Ọ̀tẹ̀ lẹ kó jọ síbẹ̀. Gbogbo bẹ́ẹ̀ ṣe wálé ọ̀tẹ̀. Kí ló dé tẹ́ fi dé ọ̀dọ̀ Ọọ̀ni? Ẹ dé ẹ pé Ọọ̀ni òsílé. Kí ló dé tẹ́ fi búkú táìmù tí ìgbà tí Ọọ̀ni á wálé kẹrin ìrìn àjò yẹn pọ̀? Ọ̀tẹ̀ níbi ní sà. Ọ̀tẹ̀ lẹ kírètì sà. Ìpàdé wo lẹ̀yìn àti Aláàfin jọjọ lọ ṣe nínú ìyẹ̀wù, kámẹ́rà ò sí ńbẹ̀, ẹ̀yin mẹ́ta péré lẹ́wọ́ bẹ̀. Ọ̀tẹ̀ ni. Ọ̀tẹ̀ ni sà. A dẹ̀ ní gbà fún yín. A ní gbà fún yín. Ẹ lọ kọ́kọ́ lọ tọrọ àforíjì nílé Ifẹ̀. Àwọn ọmọ Ifẹ̀ tẹ́ ẹ pa, ẹ̀jẹ̀ wọn yìí ń béèrè fún ẹ̀san. Nígbà ogun Mọdákẹ́kẹ́ àti Ilé Ifẹ̀, àwọn ọmọ ẹ̀jẹ̀ àwọn ọmọ Ifẹ̀ tó ṣòfò ó yìí ń béèrè fún ẹ̀san. Wọ́n wá háyà yín against Ilé Ifẹ̀. Ẹ̀ṣẹ̀ tí wá jáde báyìí ẹlẹ́fẹ́ gba Yorùbá Nation fún àwọn ọkọ̀. Àwọn wo lẹ́fẹ́ gbà fún? Ṣọ́wọ́ yín mọ́ ni? Ẹ wọ ọwọ́ yín, ìdọ̀tí kún ọwọ́ yín, ọwọ́ yín mọ́ ni? Ẹ tọrọ àforíjì ẹlẹ́fẹ́ gba Yorùbá Nation fún yàn. Tún fi àpò àgbàrú ẹ̀ kò ṣeé ṣe. Kò ṣeé ṣe, kò sí nǹkan tẹ́ bá dán, tẹ́ bá ní ẹ fẹ́ ra wọlé lórúkọ Yorùbá, kò lè possible. Àwọn Awólọ́wọ̀ gbogbo wọn tó ń lọ, gbogbo àṣeyọrí wọn tá ń rí lónìí, mélòó nínú ẹlẹ́rìí kan fi dárúkọ Yorùbá? Oòduà ni gbogbo ẹ̀ ló jẹ́ kó ṣeé ṣe fún wọn. Gbogbo àwọn ilé tí wọ́n kọ́ sílùú òyìnbó, tí wọ́n rà èyí, tí wọ́n rà sí UK, tí wọ́n rà sí Amẹ́ríkà, mélòó ni wọ́n fi dá orúkọ Yorùbá? Oòduà ni. Ẹrù bẹ́ẹ̀ kí nìkan tẹ́ ti fi Yorùbá ṣe tó ti succeed? Ẹ ti today again láti máa waste life àwọn ọmọ wa. Yorùbá rally tó everything kò ní dá fẹ́ni tó bá pe Yorùbá rally. Ẹ máa wò. Mo yín bọ̀ láti wá tún àwọn àṣírí kan síta, ẹ máa wò. Ẹ̀wọ̀n kí mo kàn rán sọ̀rọ̀ mi wúyẹ́wúyẹ́ àwọn èèyàn rò bí amóyè tìyàn ni. Ẹ máa. Ẹ̀yin ènìyàn ẹ ṣeun gan. Bí mo ṣe ń wọlé láti ibi iṣẹ́ ni eléyìí tẹ́ ń wò mí from 5 AM tí mo dẹ̀ sùn ní tó 2. How many hours tí mo fi sùn? Ẹ̀yin wọ̀nyí tẹ́ sọ pé ẹ̀ní jẹ́ kẹ́yàn ní ìsinmi, ẹ̀ní ní ìsinmi torí pé ìkoríko ojú omi ò kì í ní ìsinmi, ẹ̀ní ní ìsinmi. Kí lẹ fẹ́ kó Olóyè Ìgbòho ṣe? Kò lọ sí Ilé Ifẹ̀. Ẹ wo mọ́ ṣe ń ṣe rally, wọn ò ṣe rally ní Ilé Ifẹ̀, kíní kan. Ẹni tó bá ń fẹ́yàn lẹ̀yàn ń fẹ́. Ẹni tó bá ń fẹ́yàn òun lẹ̀yàn ń fẹ́. Ẹ má dá wàhálà sílẹ̀. Pàṣọ máa fi kọrin, ó lẹ́ni tó bá rí mi lèmi máa rí, èèyàn tí ò bá rí mi èmi náà ò rí wọn. Ẹni tó bá rí ẹ là ń rí. Whereas wọ́n ti pè, mo pè ẹ́, èmi ni mo pè ẹ́ pé wọ́n pe Ọọ̀ni ò sí lára ni. Wọ́n dẹ̀ sì máa lọ visit Ọọ̀ni. Èwo wà ní wàhálà ẹ pé wọ́n lọ visit Aláàfin, wọn ò visit Ọọ̀ni tó fẹ́ para ẹ̀ lé lórí. Kí ni tiẹ̀ ń bẹ̀? Wọ́n lọ visit Olúgbọ́n, wọn ò visit Ọọ̀ni o, wọn ò visit Ọọ̀ni o fẹ́ ya wèrè lé lórí. Kí ni tiẹ̀ ń bẹ̀? Tí wọ́n bá visit Ọọ̀ni kọ́, ó ní ṣé Aláàfin ló fẹ́ gba Yorùbá Nation fún wa? Ṣé Ọọ̀ni ló fẹ́ gba Yorùbá Nation fún wa? How many years tó Ọọ̀ni ti wà ń bẹ̀? Ìgbà ó lọ wá dédé, ó ẹ̀ṣẹ̀ jọba nínú ọdún tàwa ni. Why tí Ọọ̀ni ò ṣe gba Yorùbá Nation fún wa láti ọdún? Ṣé bọ́ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́? Ẹ fẹ́ tú ọ̀rọ̀ sílẹ̀. Àwọn èèyàn á sọ ọ̀rọ̀ náà. Ọọ̀ni kì í ṣe ẹni àárín fín, Ọọ̀ni ìrìṣà kì í ṣe ẹni àárín fín, ṣùgbọ́n má jẹ́ ká ti ara ẹ sọ̀rọ̀ sí Ọọ̀ni. Àbí wọ́n rán ẹ wá ni? Ọọ̀ni ò ṣe gba Yorùbá Nation fún wa àti lọ visit Ọọ̀ni rí ni. Ó ní wọ́n ṣe rá àti lọ sí Ilé Ifẹ̀ rí. Mo rántí ìgbà yẹn Ọmọbọ̀tá àti àwọn gúrùpù kan, in fact Odùduwà TV radio tá a wà ńgbà yẹn pẹ̀lú CTC wà pẹ̀lú àwọn
arán àwọn boys wa wọ́n lọ sí ọlọ́jọ́ dé ní Ọ̀ọ̀ni ní Ilé Ifẹ̀ ìwọ máa ń sọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́nu fíìmù tó gùn lélẹ̀ tó wà rí ìran wò náà bí àwọn ní lọ sí Ilé Ifẹ̀ ó ní torí ogun ó fẹ́ máa wú ọ̀rọ̀ tó ti lọ tó ti yewé yegbò ó fẹ́ máa wú síta ó ní ogun Mọdákẹ́kẹ́ àti Ilé Ifẹ̀ ó ṣe kíní kan kò ṣe kíní kan nonsense irú ọ̀rọ̀ rádaràda wo ló ń sọ lẹ́nu lárákùnrin kí ló ń sọ ṣé lè ní ìlàkà ìṣà wákọ̀ jòkó onírí nǹkan ṣe wà á ti bọ́ sórí kíní wà á máa sọ òṣèrò lẹ́nu pé wọ́n ní láti lọ apologize nílé Ifẹ̀ apologize lórí kíni wọ́n fẹ́ lọ apologize fún pé wọ́n bá Mọdákẹ́kẹ́ àti Ilé Ifẹ̀ jà wọ́n apologize wọ́n ti apologize kọ́ apology ni nǹkan tó ti parẹ́ tá a ti gbàgbé ẹ̀ ìwọ́n fẹ́ máa ẹjẹ́ tètè bá a sọ̀rọ̀ kó má jẹ́ káwọn ọmọ kó má dédé pé àwọn ti bẹ̀rẹ̀ ṣé ẹ rántí bí ọ̀rọ̀ Awíkóńkó àti ti kí ni wọ́n ti ń porúkọ ẹ̀ Ààrẹ Àmọ̀rúf bó ṣe ń bẹ̀rẹ̀ lélẹ́yìí o tó Ilé Ifẹ̀ àtó di kinní tó di woro sí woro tí báyìí wọ́n tètè pa náà ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ṣe máa ń tẹ́ rò pé ẹ̀mọ̀rọ̀ ń sọ lélẹ́yìí ẹ máa ń rò pé ẹ̀mọ̀rọ̀ ń sọ ṣé wọ́n rán ẹni ok ìwọ tó wá láti Àkókó kí ló kàn ẹ́ pẹ̀lú Ilé Ifẹ̀ bá a ti gbà pé Ilé Ifẹ̀ ní gbogbo wa ti jáde kí ló kàn ẹ́ ń bẹ̀ ó ṣe lọ bá ọba Òkè Àgbè àbí mo lọ bá ọba Arigidi àbí kó lọ máa pe Gani Adams ìbọmọ ìlú kan ni wọ pẹ̀lú Gani Adams ọmọ ìlú kọ̀ọ̀kan nìyí ni Gani Adams náà la gbọ́ pa àrí kọ̀ọ̀kan tó ṣe a máa ká gbádà funfun kiri mo béèrè lọ́wọ́ ẹni ìjọsìn mo ní Gani Adams ọmọ Arigidi ló níye ṣé o rò pé àwọn ọmọ tó Arigidi ni o rò pé àwọn ọmọ tó Arigidi àjọjọ wà ládùúgbò kan ni gbàgbébòye ṣẹlẹ̀ a ní Arigidi ọjà a ní Àgbálùkù Arigidi adẹ̀ ní Ìmọ̀ Arigidi ṣé wọ́n ṣe pọ̀ wọ́n túká ní Arigidi túká ẹ̀rí nǹkan so ẹ̀ máa á tú ara wa síta nonsense ṣé ẹjọ́ ń ṣe pọ̀ Arigidi ti túká ẹ jòkó sílẹ̀ ẹ lọ máa jòkúta sílé ẹ tó bá jòkúta sọ́jà abára ilé ẹ̀ ẹ má ká sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ fẹ́ máa rí kíní kan mo béèrè lọ́wọ́ ẹ̀ ṣé Gani Adams ọlọ́mọ kíní ló pàtàn orúkọ àwa náà àláwọn ọmọ Arigidi tá a jọjọ́ rẹ̀ àwọn ọmọ Arigidi tá a pẹ́ wọ́n ti fìdí wa pẹ̀lú èlé lọ́ọ̀tẹ́ pẹ̀yìn ò fẹ́ tú wọn síta má ká sọ̀rọ̀ ó dàbọ̀.